بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الدنيا فناء ليس للدنيا ثبوت إنما الدنيا كبيت نسجته العنكبوت ولقد يكفيك فيها أيها الطالب كوت ولا أمري عن قليل كل من فيها يموت يموت كل البرايا سبحان من لا يموت يموت كل البرايا سبحان من لا يموت آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق آمين. الله الله والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين. وعلى آله أكن قدره ومقداره العظيم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد صلى الله عليه وسلم الذي تنأل به العقد وتنفرج به الكرب وتقضى به الأواحج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام صلى الله عليه وسلم بوجه الكريم وعلى آله وأصحابه في كل لمؤة والنفس بعد كل معلوم يا رب العالمين. صلى الله عليه وسلم. ní àpanupọ̀ wa pẹ̀lú yọ̀ǹda àwọn bàbá wa níjòkólẹ̀. أدام الله حياتكم. bàbá wa mufasiru àgbà أدام الله حياته. fún gbogbo akọ́kà lápapọ̀. سلام عليكم يا أئمة ديننا. bàbá wa àgbà al-Qudus Sheikh Isa al-Qudus. سلام عليكم يا أئمة ديننا. bàbá dáadáa afáàní annasu ajinasu أكرمكم الله. wa aktharuhum anjasu. We have so many types of human being. Wa aktharuhum anjasu. Àmọ́ àwọn tí wọ́n pọ̀ nínú wọn nínú àwọn èèyàn làwọn onídọ̀tí àwọn ẹlẹ́gbin. أكرمكم الله. tọ́lọ́run bá wá ní kó o mọ̀ rírìn láyé, tọ́lọ́run bá tó ẹ mọ́ àwọn olóríire tó rí bí jókòó tì wọ́n láàrin ìṣẹ́jú kan, ó yẹ kó o kiri ẹ pé alhamdulillah. الحمد لله. bàbá wa Sheikh Isa al-Qudus. أدام الله حياته. yóò wù mí kí n rí bí kúnlẹ̀ kẹ́ bá mi gbé ṣàyè dìde fún kẹ́dákun. ọlọ́run dákun. أعانكم jẹ́ الله. àlùbáríkà yín pẹ́. أعانكم الله. ọlọ́run jẹ́ pọ̀n wá pẹ́. آمين. ọlọ́run jẹ́ pẹ́ ń bẹ̀. آمين. ọlá àfáàgbà Sheikh Tajul Adabi. آمين. ọlá àfáàgbà Sheikh Tajul Mumini. آمين. ọlá àfáàgbà Sheikh Adam bàbá àgbàlá gègé. آمين. ọlá àfáàgbà mufti tòní báyìí. آمين. ọlọ́run jẹ́ ṣe pẹ́. آمين. ẹ pọ̀n wá pẹ́. آمين. ẹni fi àìsàn lo ayé. آمين. ẹni fi dààmú lo ayé. آمين. ọlá masha Allahu لا la quwwata. قوة إلا بالله. mo fi ti bàbá kí gbogbo àfa tó gbà fún bàbá níjòkólẹ̀ yìí.
أكرمكم الله. tó bá gbà fún wọn mo ti kí ẹ nìyẹn. الله. gbogbo àwọn ẹni ọlọ́run tán wà níjòkó lápò ọ̀tún lápò òsì àfàwà Sumratul Mu'minina. أدام الله حياته. ọlọ́run dákun àtàwọn àtẹ̀yìn ọlọ́run dákun má jẹ́ akánjú kú láéláé. آمين. wala ma sha Allahu la quwwata إلا بالله العلي العظيم. mo wá kí gbogbo àwọn tí ọlọ́run ní wọ́n pàdánù tó wúwo. لا إله إلا الله. jẹ́ kí n rí náà bẹ́ẹ̀. وما الدهر إلا هكذا فاصطبر له. mo ti jẹ gbèsè tó pọ̀ láyé yìí. رزية مال أو فراق حبيبي. ní òru la gbéra kúrò nílọrin. شاء الله. torí programme Al-Qur'an kẹ aago 4 la wọ Èkó. إن شاء الله. Al-Qur'an Karim. والله. àmọ́ bí ọlọ́run bá ṣe ní nǹkan ṣe máa rí èèyàn ò lè rí iyẹ̀ ó máa rí bẹ́ẹ̀ ni. والله. alájà wa débi pé dẹ̀ ń bínú pé ẹ ṣe wá pẹ́ tó báyìí ẹ ní bínú ni ẹ mọ̀ pé mi ò mọ owó Èkó àmọ́ mo mọ owó Ìlọrin pé a kàn gun machine débẹ̀ ọ̀hún ó bá di à ń lọ wákàtí méjì mo dáràn mo fà ní Muhammad bẹ̀yìn. وما الدهر إلا هكذا فاصطبر له. mo kí àwọn ọmọ olókùú. رزية مال mo ṣe wá báyìí. أو فراق حبيبي. mo kí àwọn ọmọ olókùú tí wọ́n pàdánù tó wúwo. أمانوكو. ajá pẹ́là. وما الدهر ó ti pẹ́. إلا هكذا فاصطبر له. a ní wáyé tì. رصية مال أو فراق حبيبي. ó mà ṣe o. رصية مال أو فراق حبيبي. àṣírí Abu Abdul Latif dákun jókòó. أكرمكم الله. àmì ìròkún fọyà kún lẹ́kọ̀ọ́ nìyẹn ẹ dákun ẹ jókòó torí Ọlọ́run. أجوكو داكو. àwọn ọmọ olókùú. الله. a kí yín pé ẹ kú ìrọ́jú ẹ kú pàdánù tó wúwo tẹ́lẹ̀ rírú ẹ̀ mọ́. الله. àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bẹ láyé tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá. أكرمكم الله. ẹ̀dá ò lé nǹkan yẹn kò dẹ̀ ní bá a mọ́ tó bá ti lè bọ́pò lọ́wọ́ rẹ̀. الله. wàá wárú ẹ̀ ò ní rí nǹkan yẹn mọ́. الله أكبر. kódà kó o lówó lọ́wọ́ níjọ́ tí bàbá tó bí ẹ bá ti kú ò láyé أوه. o ò lè rí aláfijọ́. لا إله إلا الله. bàbá tó bí ẹ yẹn o ò lè rírú ẹ̀ mọ́. ìyá tó bí ẹ o ò lè rírú ẹ̀ mọ́. رثية مال àwọn ọmọ olókùú. أو فراق حبيبي. mi ò tí ì ní kí yín pé ẹ kú oríire o. رثية مال أو فراق حبيبي. bàbá wa Mufasiru àgbà wọ́n ní ká mẹ́ẹ̀tì kí yín pé ẹ kú oríire àfi kí n béèrè kan àbí méjì lọ́wọ́ yín. أكرمكم الله. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. إيبا. بسم الله الرحمن الرحيم. Ọlọ́run ló já mọ̀ báyìí náà Al-Qur'an. أكرمكم الله. Before ká tó lọ sí ìyá wa bàbá wa ká tó fi wọ́n lẹ̀ ká tó fi wá lẹ̀ Ọlọ́run ó já mọ̀ pé wa qada rabbuka alla ta'budu illa. وقضى ربك ألا تعبدوا إلا إياه. má dààmú jìnnà. وبالوالدين إحسانا. ẹ̀yin ìyá mi ọmọ olókùú before kíyà tó kú àwọn àfáà àwọn bàbá wọ́n ti ké fún wa pé Ọlọ́run ti parí ẹ̀ kò lè change destiny tí ó lè change ni pé a ti dá yín mú bọ̀ a ti dá yín lọ́kùnrin a dá ọkùnrin lọ́kùnrin a dá obìnrin lóbìnrin àwa dá yín pé ẹ má sìn ẹlòmíì lẹ́yìn Ọlọ́run. Allah. before kí ìyá tó kú ìyá sọ fún yín bàbá sọ fún yín pé ẹ má sìn ẹlòmíì o Ọlọ́run ni ẹ sìn o ẹ má sìn ẹlòmíì o Ọlọ́run ni ẹ sìn o
àwọn kọ́ ló sọ̀rọ̀ alukur'ani ni wọ́n ń ké fún yín pé ntọ́lọ́run sọ nìyẹn o. وقضى ربك ألا تعبدوا إلا إياه. ṣé mo wípé mo ní àti ní kí wọn kí wọ́n kú oríire a máa kí wọ́n sìn ìkí méjìlá máa kí wọn. Ọlọ́run ni ẹ má sìn nǹkan míì lẹ́yìn òun ta ni lẹ́yìn òun Ọlọ́run. illallah. àwa kì í pé ẹ kú oríire pé ọjọ́ òní yìí ó fi hàn pé ẹ sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run. alhamdulillah. ẹ ṣe kí lápá kan mò ń bọ̀ ẹ ṣe kí lápá kan pé ẹ kú oríire tẹ́ ẹ sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run. وقضى ربك ألا تعبدوا إلا إياه. Al-Qur'an wá dákẹ́wẹ́ wọ́n ní وبالوالدين إحسانا. Ọlọ́run ní àwọn òbí yín méjèèjì lẹ́yìn tẹ́ bá ti kí àwọn Ọlọ́run tán ẹ ṣe dáadáa sáwọn òbí yín ìyá ni bàbá ni ẹ ṣe dáadáa sí wọn ẹ tọ́jú wọn. My number 2 question ni pé àwọn tó bí yín kan tó kú láyé ṣé ẹ ṣe dáadáa sí wọn. وبالوالدين إحسانا. lálà ṣe oyè tán fi ọ́ jẹ lásàlátù pé ìyá àdínì wa nìyẹn bàbá àdínì wa nìyẹn alárànṣẹ́ àdínì rèé wọ́n náà wá ní lórúkọ mi lórúkọ ìyá mi mo fún yín ní 1 million naira ẹni Allahu Akbar eré ikú rẹ ìyá rẹ ń gbowó lápò ìfínsòwò. لا إله إلا الله. وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا. àwọn president wa ní bọ̀ wáyé èdèlẹ́ fún ìjọ wa a fún yín ní 500,000 ìyá rẹ̀ gbàwìn fùfú ni ìyá tó bí ọ gbàwìn fùfú. ó tọ́jú wọn. ìyá rẹ̀ gbàwìn fùfú. وبالوالدين إحسانا. ìyá tó kẹ́ nígbà tí ń bẹ láyé ìyá tí ò gbádùn rẹ̀ ìyá tó rán sí. لا إله إلا الله. ìyá tí ò rí kẹ́ lára rẹ̀ tí ò ráàánú lára rẹ̀ wá kú tán wá ní mo fẹ́ pa màlúù 10 ká dáa fún ọmọ bẹ́ẹ̀. وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا. Olúwa ní lẹ́yìn tẹ́ bá ti kí àwọn Ọlọ́run tán tẹ́ kí mi tẹ́ kí èmi Ọlọ́run tán وبالوالدين kò tí ì kan ṣéwù kankan o. ara o kò kàn fà o. kò kan àfáà kankan o. kò tí ì kan mísánná o kò tí ì kan àmírù ó kàn ìyá tó bí àti bàbá tó bí ẹ. La ilaha illallah bọ́lá ń ṣe tó nǹkan inú. bí àfáà wa ṣe kọ́ wa nìyẹn bàbá wa Lájí Àgbà wọ́n lẹ́yìn òbí rẹ̀ ó kan lẹ́yìn Ọlọ́run ó kan òbí ó wá kan àwọn àfáà. وبالوالدين إحسانا. sàrà tí ò báyìí tí kára alé kò yẹ kó kára àtà. ara. àwọn tó bí ò gbádùn rẹ̀. wọ́n lọ tọ́jú àwọn ará ta. ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fi kú kò ṣàdúrà fún ẹ. La ilaha illallah. ìyá rẹ̀ ò yọ́nú sí ẹ ò ṣe dáadáa sí wọn. ṣàánú bàbá rẹ̀. èèyàn mo lókù nínú ẹ̀mí ara yín ẹ mọ̀ òdodo o ẹ bira yín pé ṣé mo kẹ́yà mi kó tó kú láyé. òkùn ní kùnkùn ní mọ̀mọ́ náà ẹ̀. وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف وقل رب ارحمهما كما ربياني صغيرا. أن اشكر لي ولوالديك. ẹ̀yin mo lókù ẹ tún gbọ́ pọ́ìntì kan bẹ̀ yẹn Ọlọ́run ni ẹ dúpẹ́ fún èmi Ọlọ́run tí mo dá yín èmi ni kẹ́ ẹ dúpẹ́ fún tí mo dá yín léèyàn. Allah. tó bá dá wa lẹ́ranko kí la ṣe fọ́lọ́hun tó bá dá wa ní ajá kí la ṣe fọ́lọ́hun ẹ dúpẹ́ fún èmi Ọlọ́run tí mo ṣe yín léèyàn after that ẹ dúpẹ́ fáwọn òbí yín méjèèjì. anishkurli waliwalidayka. àwọn òbí yín kan tó kú ò láyé. ilayya al-masir. akramakumullah. ṣe ẹ̀rọ pẹ́ dú fún wọn. ṣe ẹ rí ọpẹ́ dú fún ìyá tó bí yín bàbá tó bí yín ṣe ẹ̀rọ pẹ́ yẹn dú fún wọn tẹ́ bá rí dúró ní alhamdulillah. alhamdulillah. ọmọ mi ò rọpẹ́ dú fún yẹ. ọmọ kófò. afáwọ àgbà ọmọ mi ò rọpẹ́ dú fún yẹ.
ọmọ mi ò rí kẹgbà lára yẹ ọmọ mi ò rí dùnú yẹ ó dẹ̀ ń ṣe fáàrí. Allahu akbar. afa dá mi lóhùn. wa wasayna al-insana biwalidayhi hamalatihu ummuhu wahanan ala wahanin wa fisaluhu fi amayni an ishkur li wa liwalidayka ilayya al-masir. mi ò fẹ́ gbàsíkò àwọn àgbàlagbà. orí wọn ti wà ń kalẹ̀ látàárọ̀. ìyá tó bí ànábì. sallallahu alayhi wa sallam. Alhaja wa Adébímpé Àtàndá tí wọ́n jẹ́ kan gbòógì lára àwọn àjọ Kúfọ́yàkúnù wà ní London. akramakumullah. Gbogbo àkọ́kọ́ my message from all Kúfọ́yàkún family wọ́n ní kí n pé ẹ kú rọ́jú. ẹ kú rọ́jú. ìyá tó bí ànábì. sallallahu alayhi wa sallam. Aminatu. Amina. nígbà tí ń múra àti kúrò láyé ó bá Muhammad sọ̀rọ̀ kan. sallallahu alayhi wa sallam. anakumala. kullu hayyin mayyitun. ìyá tó bí ànábì ó bá ànábì sọ̀rọ̀ kó tó kúrò láyé. dọ̀ntí bí o ṣe pẹ́ òun náà. ìwà ń bọ̀ ọmọ ẹ̀ sọ̀rọ̀ pé ìrì ọmọ mi. kullu hayyin mayyitun. kullu hayyin mayyitun. mayyitun gbogbo tí bá ń ṣẹ̀mí láyé yóò dòkú ńjọ́ kan. Allah. ìyá tó bí ànábì ń ṣe wàásù fọ́mọ ẹ̀. ipe ìrẹ ọmọ mi. kullu hayyin mayyitun gbogbo tí ń mí lókè tí ń mí wálé tó jẹ́ alààyè láyé yóò dòkú ńjọ́ kan. wala amuri an qalilin kullu man fiha yamutu. ẹ̀yàmọ̀ olókùú. akramakumullah. ẹ wá wo àná ẹ wo last year ẹ wo 2 weeks sẹ́yìn ipò wo ni ìyá tó bí yín wà. Allah. last year ìyá tó bí yín ipò wo ni wọ́n wà. lónìí yìí ń kọ́ ìyá tó bí yín ń kọ́. kullu hayyin sayamutu. ọlọ́run má jẹ́ fi wá ṣàwátì. yamutu kullu libaraya. Afa Idris. subhana man la yamutu. ọlọ́run má jẹ́ fi wá ṣàwátì. àmín. ìyá yín kọ́ mọ́ o. la ilaha illallah. àdúrà àwọn ò bá ìyá yín mọ́. ó ti jù. àjàó kò fẹ́ máa dá àwọn olókùn bẹ̀ yẹn. ó ti jù ó ti kọjá. yamutu kullu libaraya. subhana man la yamutu. ẹ ṣeun. yamutu kullu libaraya. subhana man la yamutu. wọ́n ní bí gíbárẹ́ lu gi tòkè lákọ́kọ́ rẹ̀. tòkè lákọ̀ọ́yanjú. mo fẹ́ sọ ohun tí ìyá nẹ́bí sọ fún wa ká kẹ́kọ̀ọ́ lórí ẹ̀. kullu hayyin mayyitun. ká lè ra àǹfààní ń bẹ̀. kullu hayyin mayyitun. ìyá mi tó ń sọ̀rọ̀ yẹn ẹkún bẹ̀ yẹn torí Ọlọ́run. kullu hayyin mayyitun. ẹ̀gbọ́n tí mo wí ni. mo ní ànábì wa tàlà nífẹ̀ẹ́ tí wàá dákẹ́ ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àyẹ̀mọ̀ ló kù. mo dákọ̀ Muhammad wàá dákẹ́ mẹ́ yẹn. sallallahu alayhi wa sallam. ìyá tó bí ànábì ló ń sọ fún pé èrè ọmọ mi kullu hayyin mayyitun gbogbo tí bá ń jẹ́ alààyè láyé yóò dòkú. wa kullu jadidin balin. wa kullu jadidin balin balin. gbogbo tó tuntun ó gbó. la ilaha illallah. mo wá kọ́lé fún ìyá mi kan tó kú ẹ wá ní kíni yóò gbó. la ilaha illallah. ẹ wo iye aṣọ tẹ́ra fún ìyá yín ẹ wo iye aṣọ òun àtẹ̀tàn wọ̀ àtẹ̀tí wọn ò rí wọ̀ balin yóò gbó. la ilaha illallah. wa kullu kabirin. wa kullu kabirin yafna. aw wa kullu kathirin yafna gbogbo tó bá tóbi tàbí tó bá pọ̀ yóò tán. la ilaha illallah. àwọn kìíní pọ̀ ìyá ànábì ni yóò tán. sallallahu alayhi wa sallam. ìwọ sọ fún Muhammad pé ìrẹ́ ọmọ mi. wa ana maitatun. èmi ti ń kú lọ báyìí o. wa dhikri wa ana maitatun. ìyá tó bí ànábì ó wá ń sọ fún Muhammad pé èmi ti ń dòkú lọ báyìí o. wa ana maitatun. mo ti ń kú lọ báyìí. wa dhikri baqin. wa dhikri baqin àmọ́ ìrántí èmi ìyá tí mo bí ànábì èmi yìí ìrántí mi ò ní ta yóò mọ ìrántí mi. la ilaha illallah. torí kí ni. wa dhikri baqin. wa walladtu. wa qad taraktu khayran. torí pé òun ti fi dáadáa kalẹ̀ sáyé. la ilaha illallah.
kí ni dáadáa tí Amina filẹ̀ sáyé òun náà lọ́mọ rẹ̀ tó filẹ̀ sáyé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama. ẹ wá bira yín léèrè ṣé ìyá yín ti di lónìí yìí ṣé ìyá yín ti di nǹkan gbàgbé nìyẹn ni abẹ́mọ̀ràn ti ìyá yín lọ gbére. ìyá ti fọmọ rẹ̀ lẹ̀ ó dá mi lójú pé wọn ní gbàgbé ìyá wọn. ẹ wá rántí nǹkan yẹn ọ̀kan. Allah wa waladi tutahharun. ẹ bira yín léèrè ẹ bá ń bí ajá bí pé mọ́mí wa ń kọ́ ẹ bí wọn ìyá wa ń kọ́. fàyà hadha. ẹ bira yín léèrè pé ìyá mi ń kọ́. fàyà hadha satarihalu an qaribin. tá bá travel tá a wà l'Abuja à ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn anítọ̀ wíkẹ́ndì yìí ọ̀dọ̀ màmí ni màá ti sọdún ẹ jẹ́ ra búrẹ́dì dání jẹ́ ra kóòkì dání jẹ́ ra mọ́ọ̀tì dání tàlẹ́ kò fún. fàyà hadha. ìyá yín ti kú náà nìyẹn o. fàyà hadha. ìyá yín ti lọ. satarihalu an qaribin. ìyá yín ti lọ rìn àjò tí wọn ò ní padà wá mọ́. ila qawmi kalamuhumu sukutu. ẹ mọ ló kú. ila qawmi kalamuhumu sukutu. ìyá tó bí yín ti lọ rìn àjò tí wọn ò ní padà wálé mọ́. Allah. wọn ever and never ìyá yín ò lè wálé mọ́ ẹ lè rí ìyá yín mọ́ ẹ lè dìbò ìyá yín mọ́ ẹ lè bá ń jẹ mọ́ ẹ lè Allahu Akbar. fàyà hadha. ẹ bìrà yín pé ìyá mi ń kọ́. satarihalu an qaribin. àbúrò mi bí n pé ìyá wa ń kọ́. ila qawmi. ẹ bìrà yín léèrè ìyá wa ń kọ́. ẹ̀gbọ́n mi ìyá wa ń kọ́. àbúrò mi ìyá wa ń kọ́. fàyà hadha. ìwọ náà wá bìrà yín léèrè pé ìyá tèmi náà ń kọ́ bàbá mi ń kọ́. fàyà hadha. satarihalu an qaribin. ìyá tí àdúrà rẹ̀ gbà lé yín lórí. ila qawmi. ìyá tí ò rántí ṣàdúrà fún rẹ̀ mọ́tò ní tí kẹ́lẹ́ bá dé yàn. ila qawmi. ìyá tí ń gbàwẹ̀ tó ní tí kẹ́lẹ́ bá láṣeyọrí. ila qawmi. ẹ gbọ́ mi dáadáa. ila qawmi. àfàmúbọ̀ wá sẹ́ gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún yín lóore kò sẹ́ni tí ó lè dunnú sí tójú ìyá yín lọ ìyá wọn ti kú báyìí. Allahu akbar. gbogbo challenges tẹ bá face wàhálà tẹ bá face gbogbo tẹ bá rí pé ìyá mi ni màá sọ fún alábàárò mi olófin mi mọ̀ràn tó dáa ẹ lẹ́ni tẹ́ sọ fún mọ́. Ummi hiya allati hamalatni. ìyá yín gbé yín sínú fún dídí oṣù mẹ́sàn-án 9 months. fi batniha wa arda'atni. ìyá yín ṣe wàhálà lórí yín. fi batniha. ìyá yín ṣe wàhálà. wa arda'atni bi labaniha. mo wá kí yín kú oríire pé alhamdulillah. alhamdulillah. ìyá yín wá lẹ́yìn dáadáa. àdúpẹ́. àti ìwálẹ̀ gbà pé wọ́n lẹ́yìn dáadáa. níta fi wá gbàre o. a fi gbà tán yányán. ẹ̀yin ọmọ tẹ́ ẹ bá ti ṣọ̀kan ìyá yín kú re. Allah. ẹ̀yin ọmọ tí ìyá fi ilẹ̀ tẹ́ ẹ bá ti ṣọ̀kan ìyá yín wọ́n gbádùn lálìjánnà. Allah. bẹ́ẹ̀ bá ti ṣọ̀kan ìyá yín ṣe fàájì pẹ̀lú Muhammad lálìjánnà. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá ti gbọ́ra yín yé tẹ́ fẹ́ràn ara yín ayé yín ti dá. insha Allah. ẹ̀yin òkú kan ò lè dá àfi káwọn ọmọ rẹ̀ kí wọ́n fẹ́ràn kí wọ́n ṣe kí nìyẹn. kí wọ́n ṣera wọn lóṣooṣù ọwọ́. àwọn ọmọ olóko ẹja ṣàdúrà fún wọn. orígun tá a dé orígun àdúrà ni. akramakumullah. yóò sì wù mí káwọn ọmọ olóko dìde dúró. tajawaz ani khati'atiha jami'an. àwọn ọmọ olóko bàbá wa imam. wa hasibuha hisaba al-faizina. Allahu akbar. wa akrimuha. à ń kéwú fún kéwú látàárọ̀. bifadilika ya karimun. ó mà ṣe o. wa adkhilha riyadu salihina. ẹ jẹ́ àjọ wí. wa adkhilha riyadu salihina. mọ́sálásí tá a wà yìí. Akọ́ka Central Mosque. kò sí ní tí ó mọ̀ bá ìyá tó kọjá dáadáa tẹ́ bá ṣe. insha Allah. àdúà pẹ̀lú sàárà tí ó mọ̀ lọ gbére. wala tahjuruni.
mosque tá wà ń bẹ̀ yìí. بعد دفني Ó pọ̀ sẹ́. إنني mosque tá wà ń bẹ̀ yìí. أكرمكم الله. mo fẹ́ ká gbowó tó nítumọ̀ síbẹ̀. ọmọ olókùú lèmi náà. Torí ìyá ṣàdúrà fún mi. الحمد لله. Abawa imam. Mọ́sálásí yìí látọ̀dọ̀ ti yín nìkan. Kílẹ̀ fún wa ń bẹ̀. Akọ́ka Central Mosque. Abawa àgbà. Wọ́n mú owó tó lọ́kọ wá. Number 1 nìyẹn. Abawa Alalukurani. Al-Imam. Abadada. Ọlọ́run ní jẹ́ dẹni lẹ̀ láíláí. آمين. Abawa ẹlẹ́kejì. Mọ́sálásí yìí. Owó tó lọ́kọ. Àwọn náà mú 3,000 wá. 4,000 ni. 5 náà fẹ́ mú wá. Ẹ jẹ́ ó pé. Ẹ bá ń kó fún wọn padà. Ẹ fẹ́ yọ̀kan kún. Okay, ọ̀kan tí ó fi pé. Masha Allah. Allahu akbar. Ẹ ní dẹ́ni àbùkù. Àmín. Abawa ẹlẹ́kẹta. O mọ́sálásí. 2,000 kọ́ yẹn. Ọlọ́run ní jẹ́ parẹ́. Àmín. Abawa dáadáa. Very handsome man. Insha Allah. Ó yá. Olókùn àwọn àgbàlagbà. Sáà mọ́ra gan báyìí. Suleiman ọmọ olókùú. Allahu akbar. Àwọn náà dé báyìí. Pẹ̀lú 5,000 naira àbí? Wọ́n ṣàgbówó yẹn wá. Ó ju 5,000 lọ. Tọ́ Ọlọ́run ó gbà lẹ́sìn Ó yá. fún yín o. Abawa dáa. Allahu akbar. Olórí ẹbí 2,000 naira. Alájà wa tí wọ́n wò mí yìí níbi náà wò. Insha Allah. 1,000 naira. Ìyá wa ìyá àlùbáríkà. Ìyá olóríire. Ìyá olóríire. Insha Allah. Àwọn náà mú 5,000 naira wá. Sọ pé bẹ́ẹ̀. Alájà wa débi pé. Ìyá dùnú tí ń tọ́jú wa. Admin kún fọyà kún láti UK. Ìyá náà ń tọ́jú wa púpọ̀. Ó yá, ó yá, ó yá, ó yá. Allahu akbar. Allahu akbar. 5,000 naira. Allahu akbar kabira. Masha Allah. Masha Allah. Alájà wa ìyá àlùbáríkà 2,000 naira. Naam. Ìyá àlùbáríkà yìí náà 5,000 naira. Allahu akbar. So wọ́n ti tán. Tọ́. Àwọn ni last born. Grandchildren. Èló nìyẹn 3,000 naira. Mo fẹ́ ṣe àdúrà fáwọn ọmọ olókùú àmọ́ mo fẹ́ kàn jókòó náà. Kò sí ẹni tó wáyé tí ò ní dòkú. Allah. Kò sẹ́ni tá a bí tí ò ní lọ́run. Kò sẹ́ni tá a bí tí ò ní lọ́run. Owó tá a gbà yìí. Owó táwọn àgbàlagbà gbà yìí. Kì í ṣowó níná. Kì í ṣe owó níná. Lẹ́mìí tèmi. Lẹ́mìí àwọn àgbàlagbà. Al-Qur'ani kì í ṣowó níná. Wọ́n ní àwọn tún búra pẹ̀lú orúkọ Ọlọ́run kì í ṣe owó níná. A fẹ́ kí a fi ṣe nǹkan sínú mọ́ṣáláṣí. A fẹ́ ká fi ṣe nǹkan sáàyè tá a wà ń bẹ̀ yìí. Lórúkọ ìyá wa. Lórúkọ ìyá wa. Tí wọn ò sílẹ̀ àní wa mọ́lẹ̀ Tí ní. wọ́n sí láàrin wa mọ́lẹ̀ ní. Ó sì gbà pé ń jòkó ìyá pọ̀ jù báyìí lọ. Àdẹ̀gbà pé jòkó yìí apọ̀ púpọ̀ ń jòkó yìí. Wọ́n tó bá torí ayé àwọn ìyá wa yìí wá. Ìwọ́n tó bá torí gbogbo àwọn ọmọ olóòkú yìí wá, àbò torí màmá gangan wá. Ẹ máa dìde bọ̀ wá. Ẹ máa dìde bọ̀ láì ní tí máa pe ẹnì kankan. Ẹ máa clear ọ̀nà Ẹ bẹ́ẹ̀. jẹ́ àfojú ọ̀nà lẹ̀. Bàbá àlùbáríkà yìí 1,000 naira. Àbálùbákà yìí 1,000. Fáwọn 500 naira. 500. Àtìríyàn méjì nínú àwọn àtàjòkó yìí. Àti ríyàn méjì náà àwọn ọkùnrin. Àtìríyàn méjì nínú àwọn ọkùnrin. Bàbá wa àlùbáríkà Àbálùbákà 1,000 naira. 1,000 naira. Ajapela Alájà wa ní Kẹpẹ́là 1,000 naira. 1,000 naira. Ìyàwó àlùbáríkà 500 Ìyàwó naira. àlùbákà 1,000 naira. Ìyàwó dáadáa 500 naira. 500 naira. Ìyàwó àwọn children Àwọn children 500 naira. àwọn náà ti mówó bọ̀.
kó má ṣe pẹ̀lú nǹkan tí ó ní. Ajá Abdul Fatai. Ajá Abdul Fatai. 5,000 naira. 5,000 naira. Ìyá wa yìí náà 1,000 naira. 1,000. Dádì wa yìí náà 1,000 naira. àwọn Ìyá ṣúgà 1,000 naira. Ìyá wa yìí náà 1,000 àwọn ẹni naira. 1,000. Ìyá wa Albarika yìí náà ti débẹ̀. Bọ́dà mi dáadáa 1,000 naira. Allahu Akbar. Ìyá yìí ti dẹ́ ní ìkẹ́. wọ́n ti dẹ́ ní ìkẹ́. Alhaja Ìyá wa yìí náà 500 naira. Alhaja wa Zainab. Ó yá, Àníkẹ́ ẹsẹ̀. Àtàndá Ẹsẹ̀. Ibrahim. Ó yá. Aha. Wọ́n wá sẹ́wọ́ ni o. Ó yá 1,000 naira. Ìyá Albarika náà 1,000 naira. Masha Allah. Allahu yukrimuha. Bàbá dáadáa 1,000 naira. Allahu yab'athuha Ẹwà. fi Ẹ mú wá sí. ahsani Pọ́ọ̀sì yìí wọ́n mọ iye tí wọ́n suwar. ta pọ́ọ̀sì yẹn ẹ fi owó kalẹ̀ sí. Ọlọ́run bá Wà wa kẹ́ màmá. Ọlọ́run bá wa kẹ́ màmá. Ẹ mọ̀ rí kẹgbà. Ẹ mọ̀ ra àánú gbà. Ọlọ́run gbé màmá dìde láàrin àwọn ẹni rè. Aláàjì wa àbí Adérelé. Ọlọ́run bá wa kẹ́ màmá. Àwọn tí ń jẹ́ ká mọ̀ rí dùnú nìyẹn. Ọlọ́run bá wa Ọ̀rẹ́ kẹ́ ọ̀gá màmá. Bello Ọlọ́run ní jẹ́ wálẹ̀. Ọlọ́run gbé màmá dìde sáàrin àwọn ẹni rè. Bàbá dáadáa. Ẹ dákun torí Ọlọ́run sà. Okay sà. Inshallah. Okay sà. Irọ́ sà. Ó yá jẹ́ fi síbẹ̀. Ẹ ṣé o. Allah Bàbá Alùbáríkà yìí wọ́n mú owó 500 naira wá wọ́n ní kó máa lọ àpò àfa àwa oníwàásí. Àwa kún fáyà kún. àwọn akún fayakun. Aláàjì wa Abdul Latif Ashiri Abo. Alhaji wa Abdul Latif àṣírí àbò. Àjọṣe kún fáyà kún ni. àdánwò ànúnú kún fayakun yìí ni. Ajá Mariam Olúgbòde Alhaja Mariam Olúgbòde láti Ogun State. láti Ogun State. Àwọn náà wà níbí báyìí. àwọn náà wà níbí báyìí. Tọ́ lórúkọ àwa kún fáyà kún Nàìjíríà. lórúkọ àwọn akún fayakun tàwa Nàìjíríà ń bí. Lórúkọ ìyá wa lórúkọ ìyá wa tí wọ́n sí mọ́ yìí. tí wọ́n sí mọ́ yìí. 10,000 naira. 10,000 naira àwọn náà fi dá sí. Ó wá kọnu mọ́ṣáláṣí. òun wá kò ní mọ́ṣáláṣí. Ẹ ká ṣọ́dọ̀ fáwọn olóku. ẹja ṣẹ́dá fáwọn ọmọ olókùú. Ajá Mariam Alhaja Mariam. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Ọlọ́run ní fi yín lẹ̀. Ẹ jẹ́ àtẹ̀wá méjèèjì. ẹ̀yin ọmọ olókùú ẹja tẹ́wọ́ ká ṣàdúrà fún yín. Torí tọ́lọ́hún torí tọ́lọ́hún tànábì wa Muhammad. àti tànàbí wa Muhammad. Al-Kawsara kan la máa ké. Suratul Kawsara kan là á ké. Gbogbo ẹ̀yin olóríire. gbogbo àwọn olóríire. Ẹ dákun tó tànábì wa Muhammad. ẹja yóò bá nẹ́bí wa Muhammad dáadáa. Ẹni tí ó bá dáa fún kalẹ́. ẹni tí ó bá da fún kalẹ́. Kó ní sallallahu alayhi wa kó yóò sallam. bá nẹ́bí dáadáa. Ẹni tí ń fẹ́ kó rèé bóun kalẹ́. ẹni tí ń fẹ́ káwọn oore kó máa bóun kalẹ́. Kó ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Ẹ gbọ́ mi dáadáa. Kò Ẹ sí gbọ́ àwọn àgbàlagbà tí a dáadáa. mú wáyé kò sí ní tá a mú lọ. kò sí ní tá a mú wáyé kò sí ní tá a mú lọ. Àti wáyé yìí ná. àti wá ayé yìí náà. Túláàsì á kò mbẹ̀. túláàsì àpò mbẹ. Ìka àtàyèyàtòlélàhì wa. ìka tá a fi ń kàtáyà. Àwọn ọmọ olókùn yìí. àwọn ọmọ olókùú yìí. Ẹja dájọ fún wọn. ẹja dájọ́ fún wọn. Ẹja nà sí wọn. ẹja nà sí wọn. Gbà pé èyí tó kù ìwọ ló ní. gbà pé yìí tó kù ìwọ ló ní. Láàrin 5 minutes tí mo fẹ́ lò. láàrin ìṣẹ́jú márùn-ún táwọn àgbàlagbà fẹ́ lò yìí. Lórúkọ bàbá wa. lórúkọ bàbá wa. Ọlọ́run fún anábì wa Muhammad. Ànábì wa Muhammad. Ọlọ́run ló fún. Ọlọ́run ló fún. Torí àwọn ṣàmùtátòlè àdá àwọn ọ̀tá tí wọ́n fi ní ṣe yẹ̀yẹ́. torí àwọn ọ̀tá tí máa ń fi ní ṣe yẹ̀yẹ́. Ó ti tán fún wọn báyìí. ó ti tán fún wọn báyìí. Wọ́n gbà báyìí. wọ́n gbà báyìí. Wọ́n mú wọn báyìí. á mú wọn báyìí. Ayé ò ní mẹ́ni kọ̀ọ̀kan. ayé ò ní mẹ́ni kankan yín o ẹ̀yẹ ọmọlókun ẹ ti lẹ̀. Ẹ bá ń nàka sí wọn. ẹ nàka sí wọn. Àwọn ọmọ olókùú. àwọn ọmọ olókùú. Torí lẹ́yìn ikú ya yín yìí. lẹ́yìn ikú àwọn màmá wa yìí. Ẹ ní padà mọ̀ nira mọ́. ẹ ní padà mọ̀ nira mọ́. Ẹ ní kúrò nínú oríire. ẹ ní kúrò nínú oríire. Kẹ bọ́ sínú orí ibú. kẹ bọ́ sínú orí ibú. Ẹ ní kúrò nínú dùnnú. ẹ ní kúrò nínú dùnnú. Kẹ bọ́ sínú kẹ bànújẹ́. wá bọ́ sínú ìbànújẹ́. Ẹ ní kúrò nínú ayọ̀. ẹ ní kúrò nínú ayọ̀. Kẹ bọ́ sínú ẹkún. kẹ wá bọ́ sínú ẹkún. Ẹ ní kúrò nínú fọkànbalẹ̀. ẹ ní kúrò nínú fọkànbalẹ̀. Kẹ bọ́ sínú ìnira. kẹ bọ́ sínú ìnira. Ẹ nàka sí wọn. ẹ nàka sí wọn. Kàlíkàwùsára kan. Kawusara kan là á kà fún wọn. Kò ṣe kó dáa. ẹ jẹ́ àṣẹ kó dáa. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àmín. Gbogbo wa tá wà níbí báyìí. Ta torí Ọlọ́run wá. àwa torí tọ Ọlọ́run àtànẹ́bì wá. Káwa náà tẹ́wọ́ wá ẹ síwájú jẹ́ káwa Ọlọ́run. náà tẹ́ wa síwájú Ọlọ́run. Béèrè nǹkan yẹn ọ̀kan. sáré béèrè nǹkan yẹn kan.
tó mọ̀ pé ó le láti rí fún ẹ. òun á mọ̀ pé ó le fún ọ náà láti rí òun ni ó sáré béèrè. ọba kún fayakun ọba kún fáyẹ̀kún kì í tilẹ̀kùn rẹ̀ nígbà kan. kì í tilẹ̀kùn ẹ̀ nígbà kankan. gbogbo tó bá béèrè lénìí gbogbo tó bá béèrè lénìí àtèmi àti ẹ àtèmi àti ẹ ọlọ́run fi lé wa lọ́wọ́. ọlọ́run fi lé wa lọ́wọ́. ẹ dàníyàn. bisimilahi rahman rahim ta'asantu bisal isaati wal jabaruti wa atasamtu bi rabbil malakuti wa tawakkaltu ala alhayy alladhi la yamutu. allahumma اصرف عنا هذا الوباء وكنا شر الردى ونجنا من الطعن والطاعون والبلاء آمين بلطفك يا لطيف آمين يا خبير آمين إنك على كل شيء قدير ولا آمين. حول ولا قوة إلا بالله العلي العظيم. أن لا إله إلا الله لا إله إلا الله. أن لا إله إلا الله لا إله إلا الله. أن لا إله إلا الله. لا إله إلا الله. tó bá gbà pé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣe rí. tó bá gbà lẹ́mìí tiẹ̀ náà pé bá a ṣe wí náà lọ́lọ́run ṣe rí lóòótọ́. gbogbo àwọn ẹ̀dá tí ń di ẹ̀dá. gbogbo àwọn ẹ̀dá tí ń de ẹ̀dá. látòní yìí lọ. láti èní yìí lọ. àti wá àtẹ̀mí. àtèmi àti ẹ. àti kò nínú dè. àti kúrò nínú dè. ọlọ́lá hawla wàlá quwwata. illa billahi aliyyil azim. a wá ṣe alikawusara kan. a ṣe suratul Kawsar rẹ̀ kan. bàbá wa. bàbá wa. asheikh asheikh Suleiman Suleiman almiskinu billah. almiskinu billah adamallahu mufti ẹlẹ́kẹrin. mufti ẹlẹ́kẹrin. gbogbo Kwara state. fún gbogbo Kwara state. fún Ìlọrin. fún Ìlọrin. tí wọ́n fún wọn lóyè ẹ̀ lánàá. wọ́n wá jẹ oyè náà lánàá. Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ ń bẹ̀ o. Ọlọ́run jí wọ́n pẹ́ ń bẹ̀. jẹ́ kí wọ́n lò pẹ́. jẹ́ kí wọ́n lò pẹ́. jẹ́ kí wọ́n ṣe pẹ́. jẹ́ kí wọ́n ṣe pẹ́. inna a'tayna. bismillahir rahmanir rahim inna a'tainakal kawsar fasalli li rabbika wanhar inna shani'aka. bàbá wa. bàbá wa. wọ́n ti mú àdúrà wá. wọ́n ti mú àdúrà wá. 1000 naira. 1000 naira. Ọlọ́run má ṣe mí ní ahun. Ọlọ́run má ṣe mí láhùn. látọwọ́ tèmi náà fún ara mi. látọwọ́ tí yín náà. àdúrà tí mo ṣe yìí. àdúrà táwọn àgbàlagbà ṣe yìí. Ọlọ́run mi ìfẹ́ sórí ibú mọ́ mi láyé. ìfẹ́ sórí ibú mọ́ láyé. sọ pé Ọlọ́run mi ìfẹ́ sórí ibú láyé. Ọlọ́run mi ìfẹ́ sórí ibú mọ́ kódà láyé. má fi rán yàn. má fi rán yàn. látọwọ́ tèmi. látọwọ́ àwọn afáwa. 2000 naira. 2000 naira. Ọlọ́run má jẹ́ n ṣòfò láyé. Ọlọ́run má jẹ́ n ṣòfò láyé. owó tèmi rè o. owó táwọn àgbàlagbà ní. 2000 naira. 2000 naira. tó bá wù ọ́ mú tiẹ̀ náà tó bá wá. mú ẹ̀ mú tiẹ̀ wá. báwo ọ̀ má mú tó wá. bá wù ẹ̀ má mú wá. Ọlọ́run má jẹ́ n bismillahir ṣòfò rahmanir láyé. rahim allahumma rabbana atina fid dunya hasanatan owó Ọlọ́run má jẹ́ n ṣòfò. wa fil akhirati hasanatan wa qina azaban nar. Àmín. ìmáàmù ààyè yìí. Àmín. jẹ́ kí wọ́n ṣe pẹ́ o. Bismillahir rahmanir rahim. jẹ́ kí wọ́n ṣe pẹ́ o. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية ẹ máa الله dàníyàn báwọn náà wọ́n náà máa dàníyàn. وتلك الأمثال wọ́n náà máa dàníyàn. نضربها للناس wọ́n náà máa dàníyàn. لعلهم يتفكرون gbogbo ohun tó wí lónìí Ọlọ́run ó fi àṣẹ mu gbogbo yóò fi هو stamp. الله الذي لا إله إلا àdúrà tá à ń هو ṣe yìí dákun má dá òtún ẹ̀. عالم الغيب والشهادة ọ̀rọ̀ ayé ẹ ti dá kò tún dàrú fún ẹ mọ́ o. هو الرحمن الرحيم wàá dẹni gíga láyé ò ní dẹni lẹ̀. هو الله الذي لا إله إلا هو àdúrà rẹ ó gbà jù báyìí lọ. الملك ọ̀rọ̀ rẹ ó dayọ̀. القدوس wàá dẹni ìdùnnú. السلام wàá dẹni àgbéga. المؤمن ọ̀rọ̀ rẹ ó níyanjú. المهيمن o ò ní parẹ́ láyé. العزيز ipò tó fẹ́ dé òun wàá débẹ̀. الجبار àwọn ọ̀tá rẹ wàá borí wọn. المتكبر ọ̀rọ̀ rẹ ó níyanjú. سبحان الله amma yushrikun. ó yá ó yá ó yá ó هو yá. الله الخالق البارئ المصور wọ́n láwọn tí wọ́n ń kà yìí dákun Ọlọ́run. له الأسماء Ọlọ́run má الحسنى jẹ́ n ráre láyé. يسبح له ما في السماوات والأرض Ọlọ́run má jẹ́ n kàbùkù. وهو العزيز الحكيم gbogbo wọn tó mú tọrọkọ́bọ̀ wá tó fi kó láyé ó tún sẹ̀sìn mọ́ láyé. آمين subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ìwọ tó mú náírà kan wá sí bíbá yìí
owó àlùbáríkà ni Anakumullah. ìṣòwò mi owó àwọn àgbàlagbà ni Anakumullah. bàbá wa yín lẹ lówó yẹn Anakumullah. wàláhì mo yọ̀ǹda tẹ̀mí àpò yín kó máa lọ Tọ́. èmi mo gbà á àpò yín ni kó máa lọ subhana rabbika. ẹ bá ń gbé ọlọ́run tóbi. Ó dàbíi pé ìsọ̀kalẹ̀ àfa wa tó bá dùn mọ́ wa nínú ká sọ pé Allahu Akbar. Allahu akbar. Sheikh Suleiman kun fayakun Mọ̀lánà Sheikh Ahmad Tijani Radiyallahu ta'ala anhu. ó ní sakallahu alal hubbi. In tó ṣẹlẹ̀ kẹ́ tó dé ni mo fẹ́ wí yẹn. Min siri sharaban tọ̀wúran mustadima bisikiri. Allah. Kí ló mú ẹsẹ̀ yẹn wá ṣé wàá kún fàyàkùn kí ẹ tó dé ni alájà wa ṣáà ti ń jà fún pé àníṣẹ́wù mi ń bọ̀ àníṣẹ́wù mi ń bọ̀ mo wá ní ẹ ní sùúrù ẹ farabalẹ̀ torí pé àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n tọ́ wa ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n Mọ̀lánà Sheikh Muhammad Rabi Abdulmalik. Radiyallahu ta'ala anhu. Kẹ́ ẹ má sọ fún wa a ti mọ̀ yí pé irú yín ò ní wà báyìí kẹ́ ẹ má ní títóbi lára ẹ gbọ́ mi mo wá ní àyè yìí anybody ò gbọ́dọ̀ jókòó ń bẹ̀ àfi tẹ́ ẹ bá dé. A wá rí i pé ìfẹ́ tí wọ́n ní sí yín lẹ́yìn wọ́n tún lò ní ojú yín ẹ wá fi gbogbo jàlálà yẹn ẹ fi gba nǹkan sílé ọlọ́run bí bàtẹ́ pé tó bá tẹwọ́ àfáà míì kódà yóò mọ kí ọlọ́run pọ̀ ọlọ́run mo ṣe wọn ọdún yìí o. Allah. Àmọ́ ìtẹ́ ṣe fún wa yìí inú wa dùn púpọ̀ bàbá yìí rí iná mò ń bọ̀ bí ọ̀rọ̀ bàbá yìí Sheikh Suleiman kun fàyàkùn wọ́n rí iná púpọ̀ àfa aláṣàjẹsì ni wọ́n ní bíbí títóbi ni wọ́n ti jáde ẹ wo owó tí wọ́n gbà nísìnyí tọ́ni kó máa lọ sọ́dọ̀ àmùfásíwò àgbà àwọn ni àáfàá tó kọ́ alájà ní kéwù Allah. wọ́n sì sọ fún wọn tẹ́lẹ̀ bàbá ẹ̀mí yóò gùn Amen. tó bá pẹ́ bó ṣe ròyìn bàbá wa dé tó wá gbà àáfàá ẹ̀ tí ẹ rọmi sí ni á ní gbogbo agídí tẹ wá lòun bí kò tán gbogbo jọmọ ẹ bá nà káàánú sí àáfàá wa ẹ̀mí yóò gùn Amen. pẹ̀lú oore tó pọ̀ Amen. ẹ̀mí yóò gùn Amen. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àrísìkí Amen. ẹ̀mí yóò gùn pẹ̀lú Àmín. ìdẹ̀ra ẹ Àmín. wàá ju àwọn tí wọ́n bí yín lọ wọ́n láìpẹ́ tí ń jù wọ́n lọ lójú ẹ̀mí wọn pẹ̀lú Àmín. ògo ọlọ́run ẹ̀ tún wá jù wọ́n lọ jù báyìí lọ. Amen. wọ́n lá hímọ̀ Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim Niass ọlọ́run wọlá gbogbo ọdún tá a ní máa fojú kan ráúdọ̀ Mọ̀lánà Sheikh Ibrahim ní Senegal Yes, ọlọ́run Allah wọlá ta'ala àṣẹ èmi a máa sọ tèmi bá ti dé màá ní Sheikh Ibrahim mo dé o ní tí mo wá béèrè náà ni pé àsọṣẹ ọlọ́run wọlá yìí pé ọlọ́run ti ṣe yín bó ṣe fẹ́ ṣe yín ọlọ́run má dá yín padà sẹ́yìn. Àmín ṣe. Yaki bismillahir rahmanir rahim. Àmín. Allahumma nashrah laka Laka sadraka wa wa wada'na wada'na anka anka wizraka wisraka alladhi anqada zahraka wa rafa'na laka zikraka fa inna ma'al usri yusra inna ma'al usri yusra فإذا فرغت فانصب وإلى ربك فارغب. Gbogbo àwọn ọmọ olókùú dà ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ olókùú ẹ máa bọ̀ níkàlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ olókùú. Gbogbo ẹ̀yin ọmọ olókùú iṣẹ́ tó kù ojú méjì lọ ẹ máa bọ̀ níkàlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ olókùú ẹ máa bọ̀ níkàlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ olókùú ẹ máa bọ̀ níkàlẹ̀. Ẹ jọ ẹ bá wa pè wọ́n gbogbo ẹ̀yin ọmọ olókùú ẹ máa bọ̀ níkàlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ olókùú. Kò ní dá bẹ́ẹ̀ ṣe dìde yóò ń ṣàárẹ̀ gbogbo ẹ̀yin ọmọ olókùú ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin ọmọ olókùú. Àbáwọ̀ àṣìṣe